أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا فإذا خاطبهم الجاهلون قالوا سلاما. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله ونصلي ونسلم على محمد صلى الله عليه وسلم. منا إليكم تحية مباركة قائلة السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أدا أكفو الله. الحمد لله. أدا أكفو الله. الحمد لله. أكي أنا محمد صلى الله عليه وسلم. أكي أنا باباتي وكواني كيو بابا شيخ مصطفى زغلول سانوسي رضي الله تعالى عنه. أواكي بابا واتي وكوي جوكو ما شاء الله. بابا شيخ Moshood Al-Kunty أدام الله حياته. afi ọ̀gá wọn kí wọn. ما شاء الله. afi anabi Muhammad afi kí wọn. صلى الله عليه وسلم. mo kí gbogbo àwa tí àwa níjókòó Mawlid anabi Muhammad. صلى الله عليه وسلم. mo kí the first lecturer ṣé wa Moshood Okere Ilero. أدام الله حياته. mo wá kí àwọn the remaining lecturer tí wọ́n wà ní kalẹ̀. ما شاء الله. mo kí gbogbo ìjọmọ́ lápapọ̀. a kí àwọn ìyá wa pé salamu aleykum wa rahmatulahi wa barakatu. وعليكم السلام ورحمة الله وبركاته. lẹ́yìn tí a kí Ọlọ́run. ما شاء الله. ta ni Ọlọ́run? ya malikal mulki ya man la sharika lahu ya malikal mulki ya man la masila lahu ما شاء الله. ya malikal mulki ya man la nasira lahu ashiku ilayka wala ashiku ila ahadi. يا مالك الملك يا ما لا شريك له أشكو إليك ولا أشكو إلى أحد. mo kí ọba àwọn ọba. أشكو إليك ولا أشكو إلى أحد. a kí ọba tí pa ọba jayé tẹnìkan ò ní bí. يا مالك الملك ya man la sharika lahu. يا ọba tí ò ní orogún. شريك له ya man la mafila lahu. يا من لا مثيل له ọba tí ò ní irú. يا من لا نصير له ọba tí ò ní alárànṣe. أشكو إليك ولا أشكو إلى أحد. ọba wo ni tí wọ́n bá wá bá wa àfa àwọn lẹ́yìn àfa ó dọwọ́ yín. àwa àfa ni ó dọwọ́ Ọlọ́run. mo kí ọba tí ò ní pọ́dọ̀wọ́ ẹnìkan. ولا أشكو إلى أحد. ohun tí wọ́n ní ká sọ̀rọ̀ nípa rẹ̀ within the 30 minutes. ما شاء الله. ó ní alfarku bayna awliya rahman wa awliya shaitan. ما شاء الله. The difference between the saints of Allah and deceptive scholar or deceptive saint. ìyàtọ̀ ó ní bẹ láàrin àwọn wòlíì Ọlọ́run àtàwọn wòlíì ṣèitánì. ما شاء الله. We need to critically identify what saint means. Kí ni wòlíì? Al-waliyu, al-mahabub, didul adawa. Ẹni tá a nífẹ̀ẹ́ sí. Ìdàkejì ẹni tá a ń bá ṣọ̀tá. ما شاء الله. Ọlọ́run sọ nínú Al-Qur'ani. Ó ní Allah. Inna awliya Allahi لا خوف عليهم ولا هم يحزنون. Ọlọ́run ní àwọn wòlíì tèmi Ọlọ́run. ألا إن أولياء الله. Àkọ́kọ́ náà àwọn ànábì Ọlọ́run dàbí mínísítà. Appointment without voting.
Masha Allah. Kun Nabiyya máa já Nabi náà ni. A lè pè ní Wahabiyya. Àmọ́ wilaya Kasibiyya ni o. Kẹ́yìn ó tó di wòlíì Ọlọ́run yóò múra. Nínú wòlíì àgbà tá a wà ní kálẹ̀ rẹ̀. Ó ní bàbá wa àgbà Sheikh Abdul Kadiri. Qaddasallahu sirrahu. Wọ́n fi kí bàbá Sheikh Moshood Kunty. Adamallahu hayatahu. A ní kéwú púpọ̀ torí èyàn kì í tàkìtì níwájú ilé ọ̀bọ. Masha Allah. Fi nahiyatil arabiyya wa huwa sayyidu. Fi nahiyatil inglisiyya wa huwa sayyidu. Fi nahiyatil hausawiyya wa huwa sayyidu. Masha Allah. Bàbá tí mo kẹ́ gbà wá bẹ́ẹ̀. Mo fi Sheikh Abdul Qadir kí. Qaddasallahu sirrahu. Tó bá tọ́ kí Ọlọ́run ní kí abóhun kí Sheikh Abdul Qadir ní gbangba lè kíyámọ̀. Masha Allah. Yusuf Ọlátúnjí là wá ní wọ́n máa kí Sheikh Abdul Qadir. Ó ní ṣe wo Abdul Qadir Kìlání wá Jaila. Ṣe wo Abdul Qadir Kìlání wá Jaila. Bójú wo lọ bá ń fẹ́ la àlùjánnà wá sí máa. Mo fẹ́ báyìí kí. Mọ́nìlì wàlíyù alimahabubu ẹni tí Ọlọ́run fẹ́ràn tí nífẹ̀ẹ́ Ọlọ́run. Ọlọ́run ní Allah. Ala inna awliya Allahi. Àwọn ẹni Ọlọ́run àwọn ẹni tèmi. La khawfun alayhim. Ìpayà ò ní jẹ́ tí wọ́n wà láhùn yahzanun. Wọn ò ní banújẹ́. Kí ló fà? Ibn Taymiyyah. Ó ní yuraf awliya rahman bil iman wa taqwa wa fa'alu al wajibat wal mustahabat wa taraku al makruhati. Ó ní ẹ mọ̀ àwọn ẹni Ọlọ́run takarabu ila Allah. Wọ́n súnmọ́ Ọlọ́run bin nawafil pẹ̀lú àwọn náfìlà ba'da al fara'idi lẹ́yìn ìgbà tí wọ́n san gbèsè ọ̀ranyàn. Ó ní yuraf bil iman. Àmọ́ ẹni Ọlọ́run tọ́lọ́run pẹ̀lú ìgbàgbọ́ lára ẹ̀. Wa taqwa. Àmọ́ ẹni Ọlọ́run pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run. Masha Allah. Ó ní wa ijtanaba al-makruhat wal muharramat. Àwọn tí wọ́n sá fún bòdì Ọlọ́run tó ní amadi. Wa awliya shaitan. Àwa mọ̀ àwọn wòlíì ṣèitánì, àwọn deceptive saint. Intafida wọn ní bilifusuk. Gbogbo ìwà àpò kí ìtọ́lọ́ ní amadi bẹ̀ lẹ́yìn balọ̀wọ̀ wọn. Wal kufur. Ẹ bá ìwà kèfèrí nínú wa wọn. Wa ikhraj amman ja'a Rasulullah sallallahu alayhi wa sallam. Wọ́n jáde kúrò ní agbóni tí Ànábì wa mú wá. Bil kitabi wa sunna. Àwọn ẹni Ọlọ́run sọ nínú Al-Qur'ani torí pé ayé ti dàpọ̀. Tá a bá ti rẹ́ni tó wọṣọ tó wọ àlùkìmbà tó wé lọ́wọ́ ní tí wọ́n wó tẹ̀lé òun náà di wòlíì Ọlọ́run níwájú èèyàn níwájú Ọlọ́run kọ́. Àwọn Ọlọ́run júwe nínú Al-Qur'ani. Ó ní wa idha qila lahum aminu kama amana an-nasu qalu anu'minu kama amana as-sufaha'u ala innahum sufaha'u walakin la ya'lamun. Àwọn yìí tí wọ́n bá ń sọ fún pé ẹ má bayé jẹ́, don't destroy the surface, ẹ má balẹ̀ jẹ́, wọ́n ní inna nahnu muslihun, we are just a repairer. Ọlọ́run ò tún ayé ṣe o, wọ́n mú lè mú fún ṣe dùnà àwọn ọ̀làjú wa bayé jẹ́. Ẹlẹ́ẹ̀kejì, tá a bá ní àmì inú kama amana an-nasu, ẹgbà fọ́lọ́wọ́n ẹ̀dúró ti ṣe Ọlọ́run báwọn ẹni àkọ́kọ́ ti dúró tọ́lọ́run dúró tì wọ́n. Nigeria ṣe case study. Láyé ẹjọ́ ohun tí wọ́n bá wọn wòlíì Ọlọ́run àdúrà ni wọ́n ṣe. Wọ́n wà ní àání káwọn ọmọ hàn tún fún yín, ìyẹn ni wọ́n bí abùkátà rẹ̀. Àmọ́ àwọn olùyà ṣàìtánì wọ́n bí abùkátà bí pẹ̀lú
mikabira sauti al-mahaliya ojo nro agbodo tumo e mukabira sauti al-mahaliya èyí tí wọ́n fi máa wá ka hutuba Allahumma rabbana atina fi dunya yakrauna al-khutbatu al-mahaliya. àwọn wòlíì ṣàìtánì ó lójú ẹni tẹ́ bá wà láti tàdá nílé wọn bàbá parí ni wọ́n fi bí abùkátà. Allah. wọ́n gbà pé káwọn lo alhamuru ó yára ju káwọn lo hẹ̀ntú lọ. gbogbo ẹni tó bá ti nígbàgbọ́ láti máa lo hamuru àbí tí ó papọ̀ mọ́ tọ́lọ́wọ́ àti ànábì fẹ́ they are just a satanic saint. ọlọ́wọ́ sọ fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam. ó ní alladhina amanu yuqatiluna fi sabilillahi. àwọn tó jẹ́ wòlíì Ọlọ́run àwọn a máa jagun sójú ọ̀nì Ọlọ́run. àwọn kì í wá ayé wọn kì í wá kéèyàn ó dá wọn mọ̀. Ọlọ́run ní walladhina kafaru awliya'u shaytani. àwọn tí wọ́n jẹ́ kèfèrí àwọn ni wòlíì ṣèitánì. ìyẹn ló fà pé ọ̀rọ̀ tí ṣèitánì sọ wájú Ọlọ́run pé ìníjẹ́ wọn rí wọ Ọlọ́run sí. la atiyanna min bayni aydihim wa min khalfihim wa lan tajida aktharahum shakirina. tá a bá ní ká bira wa wòlíì Ọlọ́run ló pọ̀ jù nàbí wòlíì ṣèitánì wàláì tàláì wòlíì ṣèitánì ló pọ̀ jù. Allah. bàbá àgbà mo máa ń sọ pé tí Ọlọ́run bá wá sí Nàìjíríà tó fẹ́ ṣe òṣèlú kò lè wọlé. tọ́lọ́run bá gbégbá APC tí ṣèitánì tó bá gbégbá PDP wàláì ṣèitánì ó wọlé. torí èrò pọ̀ láì ṣèitánì ju ẹ̀yìn Ọlọ́run lọ. àwọn tí wọ́n ń jẹ́ àwùjọ ṣèitánì wọ́n wà ní mudahun. àwọn yìí ò ní pèpè Ọlọ́run wọn ò máa polówó ara wọn báyìí la rí báyìí la jẹ́ báyìí la tó hínú mìíràn dáàrí kó o tó wáyé bò lójútó. Allah. hunaka al-farq baynahuma qad bana al-ikhtilaf. The difference is clear. àmọ́ ntí ayé ń wò ń sìn ní ojú wọn dé ní Ọlọ́run mọ̀. tẹ́ni Ọlọ́run ọba tí ìkọ́lé kó gu jíìpù kò tí ì dẹni Ọlọ́run Nàìjíríà. ìyẹn lọ́dún ìyẹn lọ́dún Ọlọ́run kọ́. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. the hadith was reported by Abu Musa al-Ash'ari. oníjà rajulu ila nabi sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. qalu ya Rasulallah. sallallahu alayhi wa sallam. arajulu yuqatil lil majnami wa rajulu yuqatil lil madhi wa rajulu yuqatil li dhikrillah faman fi sabilillah. Abu Musa al-Ash'ari ọlọ́ba nípa Muhammad sallallahu alayhi wa sallam. ó ní àwọn mẹ́ta ń polówó iṣẹ́ Ọlọ́run. ẹni àkọ́kọ́ yuqatiluna lil madhi. ó ń jagun torí káyé lè máa pariwo ẹ̀ káyé lè máa yìn. ẹ rí i pé ìtì kálukú fẹ́ lónìí ni pé ká máa bọ̀ kí lè máa rọ níjọ́ tó fẹ́ wáyé ilẹ̀ mélòó lọ́rọ́. Allah. ó ní jagun torí káyé lè máa pariwo ẹ̀ òun ní o lọ́tún òun ní lọ́sì. ẹni kejì yuqatiluna lil magnami. Ọlọ́run jíṣẹ́ Ọlọ́run nítorí àti for the wọlé for accumulation of wọlé materials. torí àti ní dúkìá ayé tọ́lọ́sí ni wà á fẹ́ra hayata dunya wala al-akhirah khairu wa abqa. ó lẹ́nu kẹta arajulu yuqatilu dhikri. ìyẹn ń jagun torí kí ogbólóhùn iṣẹ́ Ọlọ́run lè lókè. Ànábì láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta ta lẹ́ni Ọlọ́run. Ànábì alladhi qatala litakuna kalimatullahi hiya al-ulya fahuwa fi sabilillah. Allah. èyí tí ń jagun torí Ọlọ́run tí ò retí ayé tí ń retí wájíyàwó bó o ní ti pàdé Ọlọ́run fahuwa fi sabilillah. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. nínú àdìsí ẹ̀ ló jẹ́ ká mọ̀ pé awliya rahman dẹni tí ń ja ogun lihiya kalimatillahi awliyan láti iye gbólóhùn Ọlọ́run. àmọ́ ayé rí pé táwọn ọmọ bá fi pákéjì kún ká pera wa ní nǹkan
tí wọ́n yà mí lẹ́nu ni pé níjọ́ tí ayé ò tí pọ̀ wọ́n á ní kọ́lọ̀ ń wọlá àwọn olóyè mẹ́jẹ̀ẹ̀jọ àwọn wòlíì mẹ́jẹ̀ẹ̀jọ bí wòlíì ti wá pọ̀ tó Nàìjíríà agbára wọn wá kásòrò Nàìjíríà. Allah. wọ́n ní wàlúwàlú yìí Ọlọ́run describe àwọn ẹni rẹ̀ ó ní súnmọ́ awrasnal kitaba minal lazina istafayna min ibadina faminhum zalimun li nafsihi ẹni ìṣàbòsí fún rẹ̀ ló pọ̀ nínú kọ́wájú Ọlọ́run nínú wàlí arínú wọn budaláwù arínú wọn òmùdáwù arínú wọn àkàyàrù arínú wọn àwòtádù arínú wọn gáúsù arínú wọn fárúdì jámẹ́. Masha Allah. nínú ilé Ọlọ́run ẹlòmíì ò tí ì ju lẹ́fù kánsẹ́lọ̀ lọ yóò wá pèrè ní gáúsù níjọ́ ṣẹ́ gáúsù wá dé ìtìjú náà bá padà. awrasnal kitaba alladhina istafayna min ibadina faminhum zalimun li nafsihi. bọ́ọ̀ láti wá fẹ́ dẹ́ni Ọlọ́run mọ̀ torí pé àwọn èèyàn gan kó bá àwọn èèyàn wọ́n lẹ́ni tí ó daṣọ fún ni tọrùn ẹ̀ là á kọ́kọ́ wò àwọn náà wọ́n ń sáré aṣọ wọ́n ń sáré owó wọ́n ń sáré mọ́tò káyé lè pè wọ́n léyìn táyé bá pè wọ́n léyìn tọ́lọ́wọ́n bá pè wọ́n léyìn kọ́. àwọn èèyàn wá ayé wọn wá kẹ́ ẹ dúpẹ́ láwọn wọn la nuridu minkum jazaa wala shukura inna kafu min rabbina yawman abusa kamtarira fa'aqamu Allahu shahra zalika al-yawm wa laqaw nadiratan wa surura wa jazaa'ahum bima sabaru jannatan wa harira. àwọn awliya rahmani àwọn ò retí kankan kódà wọn fẹ́ kéèyàn ó dá wọn mọ̀ àwọn awliya ṣètánì àwọn ń júwe ara wọn báyìí la tó báyìí la ti rí awliya rahman téèyàn bá rí wọn yóò kọlù wọn torí èèyàn ò ní dá wọn mọ̀ kódà tó bá ṣe tó dùn wọn ò ní jí o mọ̀ alẹ́ ṣe wọ́n ní kíni wọ́n ní Ọlọ́run ní ibadu rahman alẹ́sìnà yamushuna alal àwọn tí tẹ̀lé pẹ̀lẹ́pẹ̀lẹ́ táyé bá lẹ́yìn ni àwọn ẹni Ọlọ́run ní awakọ̀ mọ̀nkálà náfọlẹ́sà hùwà àwọn tẹ̀lé ó tún wájú wípé àwa náà ni iṣẹ́ tá a fún ọ gbọ́dọ̀ rí wa lójú oorun wa tá a bá rí ṣe ìtàrí tàlá rí nínú méjèèjì. Allah. awliya rahman umul muttaquna al mu'minun. alamatu awliyayi fina salasatun. afa tọrun lára Ọlọ́run nínú wòlíì Ọlọ́run àgbà Mawlana Jailani wa Kailani Abdul Kadiri. qaddasallahu sirra. wallahi mo gbọ́ ìtàn ẹlẹ́ni bàbá wa Ashile. radiyallahu ta'ala anhu. àwọn wọn ní Abdul Kadiri. qaddasallahu sirra. àwọn tó máa ń wò tí de. qaddasallahu sirra. wọ́n ní bàbá yẹn tẹ àwọ̀ 70 ó sì ṣe náfìlà títí níbi tí forí kanlẹ̀ àwọ̀ yẹn lu látòkè olùjá orí àpáta. Allah. àwọn tàná yẹn Ọlọ́run ní ń dé sára wọn Ọlọ́run ní ń gbára wọn ṣiṣẹ́ àwa tèmi ṣètánì ní ń bá wọn ṣètẹ wòlíì ṣètánì ṣiṣẹ́ ó ní mo ti dé bàbá ni mo ti dé yàrá àṣẹ ọ̀nà Abdul Kadiri. Ada Kadiri yulwakiti. Abdul Kadiri. Abidali Kadiri. Kanabi Muhyiddin. Kanabi Muhyiddin wal aslu Kailani. Wa amuri ya amrullah. Wa amuri ya amrullah qultu kun yakun. Faqulu bi amrillah faqam bi qudrati. àwọn èèyàn ṣiṣẹ́ wọ yàrá àṣẹ ni. Ana Kadiri yulwakiti. kálí bàbá yìí àwọn ẹni Ọlọ́run tó jẹ́ tọ́lọ́run wà. Sheikh Okere as a case study. wọ́n ní ìyá kan bí ọmọ ẹyọ kan ọmọ yẹn wá sọnù omi ti gbé lọ màmá yẹn wá lọ bá Sheikh Okere. ekun tawali hakan tó o bá jẹ́ ní Ọlọ́run ọmọ mi tó sọnù mo fẹ́ rí láago 4. Masha Allah. wọ́n lọ wá ṣe é sí ara Ọlọ́run ní Abdul bàbá wọn ń bẹ Ọlọ́run ó wá ń pè Ọlọ́run Sheikh Okere ní màmá ọmọ tó wá bá mi fún yìí odò ti gbé lọ àwọn ẹja ti jẹ tán bàbá yìí wá pè Ọlọ́run Abdul Okere iṣẹ́ ńlá olóbẹ̀mí yìí àwọn ẹja ti jẹ wọ́n ti yàgbẹ́ ìdànù ṣé wàá kẹlẹ̀kùn yàrá Ọlọ́run àwọn awliya rahman ó ní
ń sọ fún ìyá ọmọ yẹn kó wá pàdé ọmọ rẹ̀ léṣèrò láago 4 lọ́la. Allah. ọlọ́run Kádírì àní wọ́n ti yàgbẹ́ oúnjẹ tí wọ́n jẹ dànù. orí tágbára rẹ̀ ọba wa ka mọ̀ ọ́rán àwọn ọlọ́run sẹ́ni ọba tún jù ẹ lọ. Ana Qadiriyyul waqti. ọlọ́ni mẹ́ẹ̀dẹ̀dẹ̀rúnà ìwà àfáànú odò àti ìgbé àti ìtọ̀ tí wọ́n tọ́ lọ́kọ́jọ́ padà kó tó da aago 4 ọ̀la. Abudal Qadiri. ṣé o pe ó pe ọlọ́run màmá yẹn bá ọmọ ẹ̀ léṣèrò láago 4. Ukanna bimuyi dini wal asilu kailani. àwọn tó sin náà wọ yàrá ẹsẹ ó ní wàá múrí àmúrú Wa amru láàyè. ìwé mi Kádírì ọ̀rọ̀ mi dọ̀rọ̀ ọlọ́run. Èyí kúlìtù kò yẹ kó. tí n bá ní ó rí bẹ́ẹ̀ yóò rí bẹ́ẹ̀. Fakulu bi amri láàyè fakọ bi kudirati. Nàìjíríà ni wòlíì pọ̀ sí jù. àwọn ará ẹni tó lè bọ́ta pé ọlọ́run ó sún mi lórí jósù ọlọ́run. Allah. nígbà Abacha ń fi ayé ní gbogbo wa lára Allah. lọ́dọ̀ sábìrì yẹ kíni bàbá níjọba Abacha sún mi jósù ọlọ́run. Allah. Adi Allah ni. àwọn alimudahun àwọn tí pèpè káyórí àwọn káyópè wá nìkan tó bá rí bí kò rí bẹ́ẹ̀ wájú ọlọ́run. ọlọ́wọ́ sọ́fà nípa Muhammad Sallallahu alayhi wa sallam. ó ní alladhina amanu yuqatiluna fi sabilillah. àwọn wòlíì ọlọ́run àwọn ajagun sójú ọ̀nà ọlọ́run. walladhina kafaru yuqatiluna fi sabili tọ́gùtì àwọn máa jagun sójú ọ̀nà èṣù. min afwalihim wa akwalihim nínú ọ̀rọ̀ wọn níparí. ọlọ́ni Allahu waliyul ladhina amanu yukhrijuhum minas sulumati ila nuri walladhina kafaru awliya'uhum tọ́gùtù yukhrijunahum minan nuri ila sulumati. ọlọ́ni Allahu èmi ọlọ́run waliyul ladhina amanu èmi lọ́rẹ́ ní bá gbàgbọ́ ta ló gbàgbọ́ ìbẹ̀ láti fail the last articles of faith and tumina bil qadar khairihi wa sharrihi to resign to the faith ẹni nígbà pé ọlọ́run ní í ṣe gbogbo nǹkan tó bá jẹ́ ní tí ò ní ọlọ́run aláwọn tí wọ́n fẹ́ ajẹ́ rí Mawlid ṣe àwọn onífòjò pa wá níjọ́ tẹ̀ ìdájọ́ tó jòrò nǹkan. Allah. tó bá fẹ́ di ẹni ọlọ́run wàá palẹ̀ nǹkan mẹ́ta mọ́ wàá tọ́jú ìmánì wàá ní alùkọ́nà wàá mọ̀ pé tó o bá lùsì ayé bóòlù ò tí ní lùsì àlùkìyàmà torí pé ayé ni ọjà mọ́nà tán àlùkìyàmà ni ọjà asunara subhana rabbika. Abẹ́lẹ̀ ìzàtì àmà yasmin asalamu alaykum alhamdulilayi. bàbá wa Ashile Adamallahu hayatakum. agbádùn yín púpọ̀ ṣé ẹ rí ẹ bá bí ẹlòmíì kí ló méyìn ẹ yọ ẹ lọ wò kí ló dé yín ọmọ báwọn àgbà pé Àbí. la ilaha illallah Muhammadu Rasulullah. kí ló dé tí ara ń jò belebele ó ti lá oríṣiríṣi nítorí kò fẹ́ pàṣẹ la ilaha illallah. Wa sadiqu liqawli indallahi sultanu. bẹ́ẹ̀ yẹn bá mọ̀ òdodo sọ láyé ọba ní ọ̀dà níwájú àwọn èèyàn. Wa lazimi sidqa. ọ̀dà kéèyàn tẹra mọ́ òdodo kó lè sọ. Inna as-sidqa makirumatun. gbogbo ẹni òdodo láyé àpọ́nlé láyé má bù fún wa. Wa sadiqu liqawli indallahi sultanu. kò sí bẹ́ẹ̀ yẹn bá ma irọ́ pa láyé tó gùdù sórí irọ́ la ilaha illallah masmumu wa muntahamu. Wa munta'amu. gbogbo àwọn tí ń fi irọ́ jẹun láyé ìwọlẹ̀ ń kó báyé ayé ń gbà nira látara yín. In qala ma qala an-nasu shaytanu. ẹ̀yin náà ni ọ̀jẹ̀ wọn mọ àwọn àfọ òdodo mọ́. In Ọlọ́run kó palẹ̀ gbogbo yín qala mọ́lẹ̀. ma qala Ayé ò lè bá a dùn. an-nasu shaytanu. ayé ò lè lálàáfíà jù báyìí náà lọ. kọ́ńkálù kọ́kọ́ máa yé rẹ̀ àtàwọn tí ó sùn mọ́ ni. Àbí. wàláhì láńlọ́ọ̀dù àti tẹ́nàntì mi rẹ́ǹtì làwọn méjèèjì. Sahibu dhawil fadli. ó pè mẹ́rin ti jáde níwọ̀n ìgbà tí ọba sì jẹ́wọ́ ní láńlọ́ọ̀dù ni bí wọ́n ṣe gbóhùn náà jáde yí ara tiẹ̀ náà bọ̀ sáàrì bẹ́ẹ̀ náà wọ́n gbé láńlọ́ọ̀dù jáde nǹkan kan náà jọ làwọn méjèèjì. Allah. yóò ti yé nísìnyí kó kálukọ́ mọ́dà rẹ̀ láàmú ọlọ́run lọ́mọ ẹni yóò ti fi ogun tí ojo ẹjọ́ ilé nǹkan wájú ọlọ́run bójú ní ràn lálàáfíà tá à ń ṣe tí a tó ń ṣe tiẹ̀ yìí. Sahibu dhawil fadli. ẹ ti jẹ́ àmà ṣe rí àwọn àṣìbáyà ní ìdí ẹ̀
bàbá Ashile. bàbá Ashile bàbá èyí àwọn ẹni Ọlọ́run irú àwọn wá sí báyìí la nídìí sẹ́nìgbà mi ta bá tún wọ ayé lọ ẹ̀mí ọ̀fẹ́ rú wúyé àwọn bá ti ń gbọ́rú wá sí báyìí ẹ̀mí wọ́n tó máa balẹ̀ sójú kan tọ́ra àwọn tó kún àyíká wa pátápátá ẹ̀ rí gbogbo wá sí dáhùn gbọ́n bí ẹ̀ lè gbọ́ já má dúró gbogbo ẹ̀ má sì já tẹ́lẹ̀ wọn ò mú so káyìn náà ni Ọlọ́run jáde àlùbáríkà yìí jìnnà o Àmín. Ọlọ́run má kóru ẹ̀yin wọ̀nyí má kó yín lẹ̀ fún wa Àmín. kó sì fẹ́ mi tiwa náà tẹ́lẹ̀ ń tọ́ bá ń rí àláwà yìí má nì wàláhì yóò mọ̀ pé lódùn jù Ọlọ́run mọ́sẹ̀ jẹ́ ajá àlùbáríkà yìí má nì o. Àmín. wala hawla wala quwwata illa billah. arakumula ìmọ̀lá tún lọ. náà babalá dúpẹ́ lọ́wọ́ àwọn oníwàásù wa méjèèjì.